This guy here is a court member. Ìdílé mi. Èwo gan nínú ìyá ìyàwó tàbí ìyá ọkọ ló lẹ́tọ̀ọ́ láti jẹ́ ọlọ́jọ̀jọ̀? Wọ́n ń pe kinní kan ní special center. Kí ló ń jẹ́ special center? Ọmọ tó mọ̀wé ó mọ̀wé ni, kò mọ̀wé kò mọ̀wé ni. Obìnrin tó wọlé ọkọ lọ́dún márùn-ún tí ò súnmọ́ Ọlọ́run tí ò mọ ìfẹ́ Ọlọ́run á rí pẹ̀lú wọn náà wọ́n á ti ya gànbẹ sí gbòòrò. Láyé ìsìn ìyàwó ṣiṣẹ́ ọkọ ń ṣiṣẹ́ ó yẹ kí wọ́n jọ máa fọwọ́ gbọ́ra wọn ni. Ìdílé mi ó ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi. Wọ́n ní ohun tí a bá fi sílẹ̀ ó ní ẹnu ewúrẹ́ tó. Ẹ má jẹ́ ká fi ọwọ́ yẹpẹrẹ mú ìdílé wa. Ìdílé wa kò ní bàjẹ́.